Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lòjọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀. Èyí tí mo bá sọ ní òní ni bí a ṣe ń lo ọ̀pọ̀lọ́ gbígbẹ, ata àjọsìn, epo ọ̀bọ̀, iyọ̀ àti epo pupa. Ṣẹ́ríṣẹ́ yà máa ń pè ní àtúndè. Tí ọwọ́ bá wà ní ara èèyàn, bóyá òrìṣe ni o nídìí iṣẹ́, bóyá máa ń gbé eré fò ẹrù ni o, bóyá bí tó yẹ kán ti ṣe lóore ẹlòmíràn ń gbé fún, bóyá o ní àwọn ìpèníjà bóyá ìbálòpọ̀ ojú oorun ni o, bóyá oúnjẹ ojú oorun ni o, bóyá àwọn nǹkan kan ń ṣe ẹ́ spiritually tó jẹ́ pé nǹkan tí kò tẹ́ ẹ lọ́rùn ni, sọ̀rọ̀ mi yé, òun ni a máa ń gbìyànjú sẹ́ẹ̀. Nǹkan tá a máa wá náà ni ọ̀pọ̀lọ́ gbígbẹ, àmọ́ ọ̀pọ̀lọ́ ẹ̀kọ́ là á kọ́ gún ẹ fọ́dún ẹ̀ bí mo ṣe kà sílẹ̀ yìí ni. Ata àjọsìn níwọ̀nba, ó ṣe dandan kẹ́ ẹ wá 9, kò ṣe dandan kẹ́ ẹ wá 7, ẹ bù ẹ dà sínú odó, ẹ gún kó kúnná. Tá a bá ti gún tó bá ti kúnná, ẹ jẹ́ ká fi epo ọ̀bọ̀ sí, ẹ jẹ́ ká gún papọ̀, ká gún kó di powder dáadáa, ẹ jẹ́ ká ju ọ̀pọ̀lọ́ sí, ẹ jẹ́ ká gún papọ̀. Tá a bá ti kún tó ti gún dáadáa, tó ti kúnná dáadáa, ẹ wá jẹ́ ká bu iyọ̀ sí, ẹ jẹ́ ká gún papọ̀, ẹ jẹ́ ká fi ọṣẹ sí. Èmi sábà máa ń lo ọṣẹ dúdú tàbí ọṣẹ àwọn Ghana mo sábà máa ń lò. Ẹ jẹ́ ká tẹ̀ papọ̀ dáadáa. A wá fi omi po ọṣẹ yìí o, a gbọ́dọ̀ fi omi po. Epo pupa òun ni ẹ jẹ́ ká bù lé lórí ká pò. Tá a bá ti pò, ẹ jẹ́ ká kó sínú kẹ̀kan èèyàn mi ó ti tán. Ìwẹ̀ rẹ̀ wá ni pé aago kan òru òlàwẹ̀, a sì tún wẹ̀ ní aago kan ọ̀sán. Aago kan òru àti aago kan ọ̀sán la gbọ́dọ̀ wẹ̀. Ìwọ tó bá wẹ̀ láago kan òru, tó bá ti mọ̀ pé ò ní lè wẹ̀ láago kan ọ̀sán, má wẹ̀ níjọ́ náà. Kì í ṣe pé ó ní ewu kankan o, ò ní ewu kankan o, àmọ́ o fẹ́ kó ṣiṣẹ́, o fẹ́ kí méjèèjì kan kọ̀nẹ́ẹ̀tì, o fẹ́ kí méjèèjì ó kọ̀nẹ́ẹ̀tì dáadáa. Wàá wá wẹ̀ ní àárọ̀ ní aago kan lóru, wàá tún wá wẹ̀ ní aago kan lọ́sàn-án, bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá wà ń di ọ̀rọ̀ ẹ̀, tán bá lóò lè rí sí láyé, wọ́n já okùn di ọ̀rọ̀ ẹ̀. Wọ́n sì sọ pé wọ́n ní ọ̀pọ̀lọ́ tí ò jọ kọ̀ǹkọ̀ á jùúlẹ̀ ni, ọ̀pọ̀lọ́ ò jọ kọ̀ǹkọ̀ á jùúlẹ̀ ni. Ṣé fọ́ndáfọ́ndá lọ̀pọ̀lọ́ yan níwájú ẹlẹ́gùúsí tí ò gbọdọ̀ yí láta? Wo kódà wọn tún lè rí ẹgbẹ́ sí, wọn lè rí nǹkan kan ṣe fún ẹ mọ́. Ó ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn mi. Ọ̀pọ̀lọ́ máa ń ṣòro gún, àmọ́ ẹ gbìyànjú ẹ gún. Ní gbogbo awo ẹ̀ báyìí yíyí ni. Owó dó onírin ẹ lẹ́mọ̀ lẹ́ kí ó ṣe tútù o. Ọ̀pọ̀lọ́ gbígbẹ ni ẹ wá kẹ́ gún lágbára Ọlọ́run. Ẹ máa dúpẹ́ lágbára Ọlọ́run. Ẹ wá rí èyí tí a mú wálé ní tó bá jẹ́ pé ó wà nù nǹkan tẹ̀ ń wá tẹ̀lẹ̀ ti rí. Ẹ wá bá a like fídíò yìí, ẹ má jẹ́ ká jẹ oyè abáramóore jẹ. Ẹ like fídíò yìí, ẹ share, ẹ kọ́mẹ́ǹtì. Tẹ bá ní béèrè tẹ bá fẹ́ béèrè lọ́wọ́ wa, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07037422552. Tó bá yẹ pé ẹ ní mẹ́sẹ̀gì kan tẹ fẹ́ fún wa, ẹ bá a sọ̀rọ̀ lórí WhatsApp 09053332747. Àbí kẹ́ ẹ kọ́mẹ́ǹtì sí ọ̀dà fídíò yìí, a máa get back sí lágbára Ọlọ́run. Èmi náà ni ọmọ yín lẹ́ẹ̀kan sí àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutio Ọlátìbóyè Ayémọ̀síwé jẹ́. Ẹni tó bá dìgbà míì, a tún mú ọ̀rọ̀ míì èyí tó tún yàtọ̀ sí eléyìí, nítorí pé tí tẹ bá wà lórí ètò yìí tẹ́ ẹ̀ tí subscribe, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ rí gbogbo nǹkan tá à ń ṣe. Àwọn ràlẹ̀ràlẹ̀ ẹ̀bẹ̀ lẹ́kàn mọ́ rí kọ̀ọ̀kan gbé wá fún yín kẹ́ tún mọ́ rí mọ́.
irú wọn ni wọ́n sọ pé mo rí fídíò kan mi ò gbà pé kí n kọ́lẹ̀ mo wá mi ò rí. Ẹ jẹ́ ká subscribe ká turn notification bell gbogbo àtàbá ti upload sórí bíbá yìí ó máa láti yín ẹ máa rí agbára Ọlọ́run. lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn lóní bá bọ́ sóhun mi lòjọ́ dìbò. ewé ń jẹ́. ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde.